Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun Adébọ́lá tí ó ṣẹ̀ṣẹ̀ jáde? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ share, ká send link yẹn sí yín direct. Ọmọ wa ṣẹ́ oríṣẹ́, ọmọ wa kú orí kú. Àti pẹ̀lú èyí àìfinipéni àìfèèyànpèèyàn tí mara ọkàn sán bàǹtẹ́wọ̀lú sinimá tuntun Adébọ́lá. Mẹ́wàá ń kán, nǹkan kan ní dúníà. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ohun tí Adébọ́lá ṣe nínú sinimá yìí ǹjẹ́ ó tó àbí ó kù díẹ̀ káàtó? Ǹjẹ́ ó ṣeé ṣe, ǹjẹ́ ó possible kí ènìyàn ṣe oògùn owó tàbí kó ṣẹ́ṣó kóun fúnra rẹ̀ sì má mọ̀? Ǹjẹ́ èèyàn lè ṣe oore ṣíṣẹ́ṣó fún yàn kí èèyàn dẹ̀ má mọ̀? Mo rí mu he ètí mà sọnù kẹ́pẹ́yẹ pọnmọ alárèéjàgbà nǹkan gbé nǹkan hànú gbogbo ẹ̀ lẹ́bàá pàdé nínú sinimá tuntun Adébọ́lá. Ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì comment, ká send link ẹ̀ sí yín direct. Ó ń ṣe ni ó tún ń gbani, àṣé dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbani. Mẹ́wàá ń kán. Ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Adébọ́lá yìí? Ṣé Ọdúnládé Adékọ́lá ni, àbí Ìrètí Ọ̀sáyẹmí, àbí Ẹniọlá Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ share, kó kárí ilé kó kárí oko. Ǹjẹ́ tírọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lóòótọ́ bá? Wọ́n ní Adébọ́lá ṣoògùn owó, ó ṣẹ́ṣó owó, ó ṣẹ́ṣó ajé. Adébọ́lá yarí, ó lóun ò ṣẹ́ṣó owó, òun ò ṣẹ́ṣó ajé. Ọ̀rọ̀ yìí di fàǹfà láàrin ọkọ àti ìyàwó. Kódà ó dé ọ̀dọ̀ pásítọ̀ pẹ̀lú. Níbi tó lè dé, ó padà fò bàgẹ́, ó dé ọ̀dọ̀ babaláwo. Babaláwo ní ó ṣẹ́ṣó owó. Ó ní ṣé tí òun bá ṣẹ́ṣó owó, ṣé òun ò ní mọ̀ fúnra òun ni? Àbí ìrìnàjò wo lòun fẹ́ rìn tóun ò ní mọ̀? Ṣùgbọ́n pabambarì rẹ̀, wèrè máa ń wá wálé, wèrè máa ń juwọ́ sí i lójú ọ̀nà. Ìyàwó rẹ̀ yarí, ó ní rárá àfilà kí Adébọ́lá kó jẹ́wọ́ gbogbo nǹkan tí ó bá ṣe látẹ̀yìnwá. Ìrònú dorí àgbà kodò. Adébọ́lá ronú títí ibi tí ogun ti wá ṣùgbọ́n kò rí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ogun gba ọmọ àkọ́kọ́ lọ́wọ́ wọn lẹ́yìn tí wèrè ṣí wíìgì mọ́ lórí nílé ẹ̀kọ́. Kí là á ti ṣe báyìí? Ǹjẹ́ báwo ni Adébọ́lá ṣe fẹ́ bọ́ nínú ogun yìí? Babaláwo gbé fàjànlẹ̀, nítorí wọn lójú wọn bilẹ̀ léèrè. Wọ́n ní àfi tí Adébọ́lá bá rúgbà ajé láàrin ìgboro lọ́sàn-án gangan kí ọmọ kejì má bàa kú mọ́ lọ́wọ́. Adébọ́lá kọ́kọ́ yarí pé òun ò ní ru igbá ajé kankan. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ pàrọwà tó sì bẹ́ẹ̀ lẹ́bẹ̀ tó pọ̀, Adébọ́lá padà gbà láti rúgbà ajé. Ó rúgbà ajé káàkiri lọ́sàn-án gangan. Àwọn èèyàn fi ṣẹ̀sín, wọ́n fi ṣe ẹlẹ́yà. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ọmọ tó ti lórí rẹ̀ ru igbá ajé náà padà jọlọ́hun nípè. Ọmọ kú ní fanáfọ̀sùn. Ọ̀rọ̀ yìí ló bá dá wàhálà lẹ̀ sí Adébọ́lá lọ́rùn tó sì fa àdá yọ. Ó ní òun ò bẹ́ babaláwo. Ọpẹ́lọpẹ́ àjẹmọ́nú, àjẹsínú àti àjẹsíkùn tí babaláwo ní ni kò jẹ́ kí Adébọ́lá ó bẹ́ babaláwo lọ́rùn fẹ́ú. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí ni babaláwo rí tó sì gbé nǹkan tí Adébọ́lá ò mọ̀ sìn tó gbé lé lọ́wọ́? Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ share, kó kárí ilé kó kárí oko, ká send link part 2 yẹn sí yín direct. Ẹ̀yin tèmi, ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀? Wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lẹ́nu, ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àlọ́ ní tiẹ̀, àbọ̀ ní tèmi, òwe àkàlàmàgbò mà ní. Ǹjẹ́ báwo ni Adébọ́lá ṣe ṣe tó fi ní owó lọ́wọ́? Ṣebí ọ̀rẹ́ rẹ̀ kan ló mú lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tí wọ́n sì fún ní owó. Àṣé wọ́n ti ṣẹ́ṣó sí owó náà lára. Wọ́n ní kó fún ẹni tó bá wù lọ́kàn ní owó, ṣùgbọ́n arábìnrin tó jẹ́ wèrè yìí ló fún lówó lọ́jọ́ kìíní àná. Owó náà ló wá di ọrọ̀ tó di ọlá ńlá fún Adébọ́lá lọ́jọ́ iwájú. Wọ́n ní kó mú ewúrẹ́ méjì wá, ṣùgbọ́n Adébọ́lá yarí, ó ní ọmọ kìrìsìtẹ́nì lòun, pé ọ̀dọ̀ pásítọ̀ nìkan ni òun lè lọ.
àbẹ́ ò rí ẹni tí à ń tìtorí rẹ̀ gbàwẹ̀ tóun jọ̀sán. ẹ̀yin tèmi, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ padà bẹ́yìn yọ. kódà ọmọ Adébọ́lá tó wà ní ilé ìwòsàn ó padà jọlọ́run nípè. ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ sí Adébọ́lá? kí ló ṣẹlẹ̀ sí ìyàwó Adébọ́lá? kí ló ṣẹlẹ̀ sí wèrè tó ń tẹ̀lé Adébọ́lá kiri? dírẹ́fà rẹ̀ lọ́jọ́ kìíní àná tí Adébọ́lá fẹ́ dá dúró lẹ́nu iṣẹ́, kí ló padà ṣẹlẹ̀ sí i? ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí babaláwo? ǹjẹ́ báwo ni ọ̀rọ̀ owó Adébọ́lá ṣe padà jẹ́? ìpàdé di apá kejì sinimá tuntun Adébọ́lá yìí. ẹ subscribe kí ẹ kọ́mẹ́ǹtì kí ẹ dẹ̀ share ká sẹ́ndì part 2 sí yín direct. kó tó dìgbà kan náà, èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.